tó ẹ mọ̀ tún kú lé ẹ kú lé báyìí ṣé òun là á kára lé ẹrẹ̀wá òun là á kẹ́rù ọ̀nà wọ́n ní bá a bá wọnú ilé baálé ilé là á kọ́kọ́ kí bá a bá wọ̀lú ilé ìjùgbọ̀nà là á kọ́kọ́ béèrè àtúndé lónìí o mo kí Olódùmarè ọba tẹ́nitọ́ forísàgbéjì omi ìbẹ̀rù àgbà pàgídàrí bàbá àgbàlagbà gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ìran Oòduà àtẹ̀wọ̀nrọ̀ àti ní gbogbo ibi tí ẹ ti láǹfààní láti máa wò wá ẹ kú àmójúbà oríire o ètò alálùbáríkà ni òun ló tún gòrí àtẹ́gùn lónìí párìkọ̀kọ̀ tẹnu bàtà bọ́ pàgídàrí ó sì tẹnu dùndún bóde bàbá Fágbénró ẹni tá a ti máa ń ròyìn ní tilé toko àpèsè ìṣègùn àgbáyé bàbá òun ní ń bẹ pẹ̀lú mi lónìí àjọ tún dé bíi tewé adé ni àjọ tún bọ̀ sórí ètò bíi tìrán ẹ̀bọ̀yè ẹ wò ó lónìí àǹfààní ń bẹ fún wa ẹ̀yin ọmọ Yorùbá ní tilé toko pẹ̀lú àṣẹ ọba mi òòṣà òkè gbogbo yín ó kórè kórè oko bọ̀ wálé o mo fẹ́ kí kálukú farabalẹ̀ ká bá lè rí nǹkan kan tàbí méjì mú lónìí bàbá Fágbénró náà lẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi yìí àpèsè ìṣègùn àgbáyé nu èmi á máa kì wọ́n ní ìgbín kaka ẹ̀bìtì kaka ẹ̀bìtì tí ò gbójú ò gbọ́dọ̀ pàgbín pátákó ẹ̀fọ̀n kàkà báyìí òun ní tajà lẹ́nu ọmọ mo dákẹ́nu àkọ́mọ́bàjà ń òṣìṣẹ́ bí bàbá Fágbénró ẹ bá mi kí gbogbo ọmọ Nàìjíríà kú kalẹ̀ ẹ jẹ́ kí wọ́n gbóhùn látẹnu yín. ká tó kí ọmọ Nàìjíríà àkọ́kọ́ kí Ọlọ́run tó fún Olódùmarè òun ló ní a máa bẹ bẹ́ẹ̀ ni òun ló ní a máa mí òun ní tó bá sì ní a máa mí mọ́ kò sẹ́ni tí ó bí akọ́dá ayé ni kò sẹ́ni tí ó bí ìbà Olódùmarè o tó fún ẹ má jẹ́ àṣìṣọ lónìí o àṣẹ wà àṣẹ wà ètò òní dọ́wọ́ ọ̀rọ̀ Ọlọ́run má jẹ́ àwọn èèyàn ó sì wá gbọ́ àṣẹ orúkọ mi ni Fágbénró ọmọ Orisatola àpèsè ìṣègùn àgbáyé ọmọ bíbí ìlú Mọdákẹ́kẹ́ akọ̀ráyè akọ̀rógun mọ́tìdí àkọ̀mọ́bànjà n ò lówó ẹbọ ńlé èmi á tó pé òun ò ṣiṣẹ́ bí ọmọ apẹkẹpẹkẹ òjò ń pa páànù ọmọ ewé ń jẹ́ oògùn ń jẹ́ ọmọ oògùn tí ò jẹ́ ń kọ́ ewé rẹ̀ ló kù kán mọ̀nà kàì ọmọ àtẹlẹgì jóògùn ọmọ ìyálóde ìdákẹ́kẹ́ mo kí kábíyèsí tìlú Mọdákẹ́kẹ́ o kábíyèsí bàbá kẹgbó kẹtọ́ o àṣẹ wà ìlú Mọdákẹ́kẹ́ ò ní dàrú lásìkò tiyín o ó dàṣẹ mo kí ìyálóde ti ìlú Mọdákẹ́kẹ́ o yèyé o ọ̀já tẹ̀ fi ń pọ̀n mí ọ̀mọ̀ ní jálulẹ̀ àṣẹ wà mo kí gbogbo ọmọ Nàìjíríà o ní dààmú àmín pàápàá jùlọ ọmọ Yorùbá lápapọ̀ nítorí wípé aràn mi sí ìran Yorùbá ni mo jẹ́ ọ̀kan lára akọni pàtàkì nílẹ̀ Yorùbá tí ọmọ Yorùbá kú ọ̀nù ìdààmú ayé gbogbo ibi tẹ́yìn ọmọ Yorùbá wà ẹ ní sunkún o. àmín o Olódùmarè. ogun gbàmígbàmí ò ní dé bá yín. àmín bẹ́ẹ̀ ló rí èyí tá a wí ó dàṣẹ. èyí tá a wí ó dèpè. èyí tá a wí ó dègún. gbogbo onúlé tẹ̀ ẹ ti ń wò wá yìí tẹ̀ ẹ ti ń wo tẹlifíṣàn nígbà tí yìí ayé yín ò ní dàrú. àmín o. ẹ wá ní ròǹgbé sọnù láyé bí ò ṣe bí ọmọ. àmín Olódùmarè. bẹ́ẹ̀ ni ó rí tó àbàlá èṣù. tó bàbá Fágbénró ibi à ń lọ òjìnà ṣùgbọ́n ibi afẹ́ yà ó dàbí ẹni pọ̀pọ̀ díẹ̀ á wà mú pépèpé ẹ dákun ibi bó níbi tá à ń lọ gan-an lónìí. àwọn bàbá wa ń jọ wọn àná ó ní bí wọ́n ṣe tọ́ àwọn bàbá wa yìí kàn ṣàdédé ṣe nǹkan yàbùyàbù wọ́n ní bọ́ bá rú ni lójú àbílẹ̀ léèrè ni àwọn bàbá wa máa ń bilẹ̀ léèrè ni kódà báwọn bàbá wa bá rìnrìn àjò wọ́n bilẹ̀ léèrè àbí olójú kẹ̀kẹ́ ẹ̀rìndínlógún ọ̀kan lára àwọn ìtọ̀nà tí máa ń tọ́ ọmọ Yorùbá sọ́nà àbí léèrè pé ibo ni ká lọ lónìí. tó ọ̀dà Olódùmarè ìbà rẹ o. bíṣọ̀ pẹ́ni ẹnìkan yìí pẹ́ṣẹ̀.
ohun tá a sọ̀rọ̀ lé lórí lónìí ni agbára tí ń bẹ nínú ewé àtegbò. Agbára ọmọ Yorùbá, agbára wo ní bẹ nínú ewé àtegbò, bó làwọn bàbá wa ṣe ń lò ó. Kó tó di pé ẹ máa bọ́ sínú kùnkùndún ètò bàbá Fágbénró, ewé àtegbò ṣe bí nǹkan tí máa ń wù ú lẹ, ta ló fagbára síbẹ̀? Ọlọ́run ni. Ẹni tí ò bá mọ̀ pé Ọlọ́run ní ń bẹ nínú ewé àtegbò kò mọ̀ Ọlọ́run ni. Onítọ̀hún ò tí ì mọ Ọlọ́run. Àbẹ́ni tó bá takò wípé ẹdúró náà àwọn ológun yẹn ẹni bí ni wọ́n wọ̀ náà ìtọ̀hún ọmọ Ọlọ́run ni. Tàbí ká pé òye onítọ̀hún tó. ẹni tó bá sọ pé àwọn ológun o ẹni ìkà ni wọ́n kìnnìkan ni wọ́n máa ń fẹnu sáátà ológun. Àfáà ní fẹnu sáátà ológun ni, pásítọ̀ ní fẹnu sáátà ológun ni, wọn èé ṣẹni Ọlọ́run. Kí ni mo wí? Pé wọn ò ṣẹni Ọlọ́run tàbí pé kò yé ó má yé wọn tó. Ara àwọn tí wọ́n fẹnu sáátà agbára Yorùbá nu tí wọn ò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ nínú ewé àtegbò mọ́. Nìran Yorùbá fi ń sagbára nù. Ó mà ṣe o. Yorùbá ò sagbára nu, ẹni tó bá sagbára lé bàbá rẹ̀ nù ni, èmi ò sagbára lé bàbá tèmi nù ló dé sẹ́kùl báyìí. Àpèsè ìṣègùn kó tó fi ní joyè àpèsè ìṣègùn àgbáyé mo mọ̀ pé agbára kù ń bẹ. Tó jẹ́ mi náà dakọni fún tàkókò yìí. Èmi náà mọ̀ bẹ́ẹ̀. Nítorí wípé iṣẹ́ ìrántí wa nu. Àwọn bàbá tèmi ewé àtegbò náà fi ń sọmọ aráyé lóore. A ó wàá sọ àǹfààní fún gbogbo ọkùnrin obìnrin tí ń bẹnu lé tí ń gbọ́ wa fún tàkókò yìí kẹ́ ẹ lè mọ̀ wípé ní tòótọ́ lágbára wà ní ewé àtegbò. Ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ ti sọ̀rọ̀ tínú pẹ̀lú oríṣiríṣi àìsàn, ọ̀pọ̀lọpọ̀ ti lo oògùn antibiotics títí síbẹ̀ àìsàn wọn ò ṣe kíni kò kúrò. Kò ń bẹ̀ ẹlòmíín tiẹ̀ ń bẹ tó ṣe kó ti náwó owó ti tán kẹlẹ́. Ẹ jẹ́ àpadà sí di ewé àtegbò tí àwọn bàbá wa ń lò nígbà ìwáṣẹ̀ tí ò fi sí dààmú. Àwọn kan wá ń bẹ tó ṣe wípé ewé àtegbò yìí náà ni wọ́n ń lò. Bàbá Fágbénró ẹlòmíín àpé òun tiẹ̀ wá lòògùn àpé kò ṣiṣẹ́ èé ti ṣe. Àfinara wa jura wa lọ. Kí ni mo wí? A sì tún lóye iṣẹ́ yìí jura wa lọ, alẹ́kọ̀ọ́ ìjura wa lọ. Iṣẹ́ ògùn tún wá ní iṣẹ́ ìran ni, kì í ṣe wípé mo lówó mo fẹ́ máa ṣe mo lọ kọ́ṣẹ́ ògùn mo èé kọ́ṣẹ́ ògùn. Ó yàtọ̀ sí medical doctor, ó yàtọ̀ sí medical practitioner, kò jọra wọn. Iṣẹ́ inú òdílé ni. Iṣẹ́ ìran ni. Iṣẹ́ ìran ló fi ràn àwa ni. Ẹ lọ bèrè ilé Orisatola Mọdákẹ́kẹ́, ẹ mọ̀ wípé igi tógi kò ní. Kí ni wọ́n wí? Igi tógi kò. Igi tógi kò ní. Ẹ lọ wá ewé tábà tútù nítorí àwọn àìsàn ọ̀rẹ̀rẹ̀ tí ń dààmú olúkálùkù. Ewé tábà tútù. Ewé tábà tútù. Ọ̀nà tẹ́ fi lè lò pọ̀. Tí ibà bá ń dà ọ́ láàmú, bóyá o ti náwó ibà yẹn náà ò lọ wá ewé tábà tútù. Ọ̀nà àkọ́kọ́ tó fi lè lò rèé. Tó o bá ti já tán ṣànù kó yán omi ara ewé yẹn. Kéèyàn ó yán dáadáa. Kéwé kankan mọ̀ sí kómi kankan mọ̀ sí lára rẹ̀ mọ́. O lè gbó báyìí. Kó ra dúdúdúdú kó wá fún sínú síbí ìmù kọ̀ọ̀kan. Kó wá kan epo pupa sí kó wá gbé mu. Ṣùgbọ́n àsìkò tó o gbọ́dọ̀ lò ó lásìkò. Àsìkò tó o gbọ́dọ̀ lò rèé. Àsìkò tó o ti jẹun tán dáadáa. Ọ̀dà kéèyàn máa lò lálẹ́ púpọ̀ jù. Nítorí wípé ó ní àwọn kẹ́míkà kan tá à ń pè ní egofin nínú. Ó ṣeéṣe kó fẹ́ sojú rẹ fì lásìkò tó o bá lò. Ìdí nìyẹn tó o gbọ́dọ̀ fi jẹun kò sì gbọ́dọ̀ ju sí bíìmù kọ̀ọ̀kan lọ. Kí ni mo wí? Àwa máa ń gbà yẹn mọ̀ràn pé kó lò lálẹ́. Nítorí pé kí ni tó bá ti jẹun tán tó bá lò tó bá tiẹ̀ fẹ́ ṣe fì á jẹ́ pé gbà tó ti sùn ni. Ìgbà tí ó fi dàárọ̀ ọjọ́ kejì ìtọ̀ tí ó tọ̀ gbogbo bàwọn ní ọ̀tọ̀ dànù. Pẹ̀lú àṣẹ Ọlọ́run. Kábíyèsí Olódùmarè. Ọ̀nà àkọ́kọ́ tá a fi ń lò yẹn nìyẹn. Ọ̀nà kejì náà pẹ̀lú ewé tábà yìí ẹ lè rẹ́ sínú ọtí jíìnì ọtí àwọn àgbàlagbà. Ṣé èèyàn gbó bákan náà ni àbí? Ó ní gbó. Bó láti ṣe. Ẹ kàn lè fi gàgà ewé bíi mẹ́rin bíi mẹ́fà sínú ṣìnáàpù yẹn. Tó o bá ti fẹ́ máa mú síbí méjì mẹ́ta ti tó. Kí ni jẹ́ pé ibà? Kí ni jẹ́ ibà jẹ fún jẹ̀dọ̀? Ibà kìíní kan má jẹ́ nìkan ó fi antibiotic ba ọ̀kan pàtàkì lára àwọn ẹ̀yà ara rẹ jẹ́ tó ṣeéṣe kẹ́yà ẹsẹ̀ rẹ padà máa wú torí pé bẹ́sẹ̀ yẹn bá ti ń wú tí ọwọ́ ń wú tí ikùn ń wú ẹ̀yà ara kan ló ti sọ sẹ́kílẹ̀ ń. Nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ antibiotics máa ń fa
kí ẹ̀yà ara ọ sọ sẹ́lẹ̀ ṣùgbọ́n ewé àtegbò tí àwọn bàbá tiwa ní àmọ́ fi ń wú ìdí àìsàn tí gbòǹgbò ní. kábíyèsí olódùmarè. ẹ rí wípé yorùbá ohun tó ń ṣèyàn kọ́ ni yorùbá ń tọ́jú àwọn olóyìnbó ní ń tọ́jú tí ń ṣèyàn they are nursing. kí ni yorùbá wá ń tọ́jú o. kí ni ohun tó ń fa ohun tí ń ṣèyàn ni yorùbá ń tọ́jú. that is why yorùbá is the solution for everything. wọ́n lọ rèé wú ní ti gbòǹgbò. ó dà bẹ́ẹ̀. inú lè máa rán orí lè máa fọ́ yorùbá lè ní ẹ pẹran wàá dẹ̀ pẹran inú rírun yẹn á lọ orí fífọ́ á lọ wọ́n yàtọ̀ sí tolóyìnbó ní orí ń fún ẹ they will be giving you pain relief. òyìnbó olóògùn tí ó mú àìsàn kan kúrò pátápátá they will be nursing it. nítorí wípé ọ̀pọ̀ àìsàn tó ń ṣe òyìnbó kọ́ ló ń ṣe yorùbá. àìsàn ti wà níbí ó tún yàtọ̀ sí tàwọn aláwọ̀ funfun. ọ̀pọ̀lọpọ̀ àìsàn tí ń ṣe wá kò sílùú òyìnbó ìdí nìyẹn táwọn òfin rí rìsáàcì kankan ṣe lórí ẹ̀. that's why they are just looking way out òkè kí la kàn lè ṣe ẹ jẹ́ ká máa tọ́jú báwo ni orí fífọ́ yóò ṣe lọ ẹ rí i pé they will place you on drug. bẹ́ẹ̀ni. ẹ wá wo iye èèyàn tí wọ́n ti fi lórí à ń lo drug. wọn á pé eléyìí ni kọ́ ọ máa lò láàárọ̀ bó di lọ́sàn-án bó tún di lálẹ́. ọ wá lè máa lò bẹ́ẹ̀ títí ìdájọ́ ọlọ́run fi dé. àtọkùn bó ṣe rí nìyẹn kí ni wọ́n wí agbára ń bẹ nínú ewé àtegbò. mo nígbàgbọ́ pé gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ẹ̀yin náà ti ń gbọ́ bí bàbá ṣe ń sọ ìwọ tó ti rò wípé bóyá kò sí agbára nínú ewé àtegbò yálà látara ẹ̀sìn tá a gbà òun lọ ti ṣe àṣìgbọ́ èdè ohun tí wọ́n ń pè ní agbára ewé àtegbò bàbá ń jẹ́ kó yé wa wípé àṣẹ olódùmarè òun ní ń bẹ lára ewé òun ní sì ń bẹ lára egbò bọ́ bá jẹ́ kan náà àwọn tó ń sọ wípé agbára yorùbá bíi báwo ni má sọ bẹ́ẹ̀ mọ́ o ìran yorùbá ìran tí ọlọ́run ọba àmì yọ́nú sí ni agbára sì ń bẹ lọ́wọ́ ìran yorùbá bàbá Fágbénró kẹ́ ẹ tó mẹ́nu kú òun bẹ̀ mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín o. àní àwọn tí ó ń fúnni lóògùn tó jẹ́ egbòogi ìbílẹ̀ ti yorùbá náà ni èyí ti ṣe tí wọ́n wá ṣe ẹlòmíà pọ̀gùn òṣìṣẹ́ lára òun ni oògùn ọ̀hún ò ní ṣiṣẹ́. àtọkùn ẹ ti gbàgbọ́ pé kò síbi tí ò sí kàńdá ni kàńdá ń bẹ́nu rẹ sí. èyí àwọn alálùmọ́là. àwọn mo gbọ́ mo yà kí ni mo wí. mo gbọ́ mo yà pọ̀ ní iṣẹ́ ògùn bílẹ̀. ẹ rí wípé irú wa yìí kó tó di pé ayé wò wípé ẹja lọ gbé ọkùnrin yìí ó yẹ kó sọ̀rọ̀ lórí atẹ́gùn àwọn iléeṣẹ́ yìí ti ṣèwádìí wa wọ́n ti rí wípé tòótọ́ igi tógi kò ní. bẹ́ẹ̀ ni iléeṣẹ́ nígbà tí wọ́n yìí mọ̀mú ló mú o. iléeṣẹ́ tó ju iléeṣẹ́ lọ. iléeṣẹ́ alálùbáríkà ni. iléeṣẹ́ yìí ò ní jóná. àṣẹ wà. iléeṣẹ́ yìí ò ní dàrú. àmì Olódùmarè. bẹ́ẹ̀ ni yọ gbogbo ọmọ Yorùbá nínú ọ̀fìn nínú ìdààmú tẹ́ ẹ sì ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá mọ̀ nípa àṣà. iléeṣẹ́ yìí ò ní dàrú. òòṣà òkè ó gbè yín o. òkè lẹ́mọ̀ lọ́hùn. àṣẹ pẹ̀lú àṣẹ Ọlọ́run. wà àtọkùn ǹjọ́ mọ̀ wípé ògùn Yorùbá ní láyànjú. ògùn yorùbá oní tí ń làyàn jù. Fágbénró náà ń bẹ̀. ọmọ wípé wọ́n ní ìtọ̀sẹ̀ ló lọ yọ ọ́ béèyàn bá tọ̀ kò ní ta béèyàn bá ta kò ní tọ̀ béèyàn bá wá ta tí ò tọ̀ yóò dẹrùn dé. béèyàn ṣe ń là yorùbá ló ní lọ́wọ́ lóòótọ́ àwọn àṣàṣàmọ̀dì kan ti wọnú yorùbá o. ẹ sì rí wípé kẹ́ ẹ tó rí babaláwo tọ́lọ́pàá ó mú pé ń gé ẹsẹ̀ ọ̀nà ó jìn nítorí wípé kò sínú símbọ̀ tiwa. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n mú. bíi pásítọ̀ bíi àáfàá àwọn náà nu ọlọ́run nu wọ́n wàá máa fi ìṣẹ̀ṣe wọ́n fi bojú wọ́n wá fi ń ba ìṣẹ̀ṣe jẹ́. ó wá dàbí ẹni wípé kò sóògùn mọ́ ọwọ́ ìjàmbá ẹni wípé bọ́ọ̀ bá ti lo orí èèyàn kọ́ ọ lẹ́sẹ̀ èèyàn kọ́ ọ lo ẹ̀yà ara èèyàn ò lè là láyé níbo là ń lọ gan-an ta ní báyìí jẹ́. Fágbénró ẹ dákun mo fowó àtọmọdé yín lẹ́nu ṣé pé ìlànà ìṣẹ̀ṣe kákẹ́ ò fàyè gbà pé kéèyàn ó máa lo ẹ̀yà ara èèyàn. kò sínú ìṣẹ̀ṣe tiwa àwọn àtọ̀húnrìn wa àwọn àṣàṣàmọ̀dì ni wọ́n dá àwọn alámúlùmọ́là kò sínú ẹ̀sìn Yorùbá ìtàwọn rí ni wípé orí agbárí ẹṣin
orí ẹkùn orí lèkélèké orí òkété ẹyẹ ológẹ̀ẹ́sà àwọn tẹ́ẹ̀mọ̀ bá pàdé nu egbò kínní egbò gbá egbò àwo egbò àkéréjù kan egbò ajésẹ́sẹ́ fún ewé ògo ewé ìṣáájú àwọn oríṣiríṣi ewé yìí làwa ń lò nítorí pé orúkọ kọ̀ọ̀kan tẹ́wé kọ̀ọ̀kan jẹ́ orúkọ ewé kọ̀ọ̀kan tó sì ń jẹ́ yẹn òun là ń lò láti fi ṣèwòsàn fún yàn. Mo ìyá kan ní àrùn rọpárọsẹ̀ wọ́n wá gbé wá dàn mí mo ní bọ́ bá wọ ọlọ́run pẹ̀lú àṣẹ ọlọ́run ọjọ́ tewúrẹ́ bá bímọ tiẹ̀. ọjọ́ náà ló dìde. mo ní ìyá ẹ máa rìn ọkọ̀ọ̀kọ̀ wò mí. ìyá ò máa wò wípé. mo ti wà lórí ìjòkó láti bí oṣù 6. ọ̀ ṣe mọ́jíìkì ni àbẹ́wò. mo ní pẹ̀lú àṣẹ ọlọ́run kọ́nà bó bá ṣe tá ẹgbẹ́ lónìí. wọ́n bá gbé ìyá dé. a bá ṣe báwọn bàbá mi ti ń ṣe. kọ́nà máa fọ̀rọ̀ kẹ́ bàbá mi. àwo rere kọ́ máa jẹ nímọ̀ rẹ̀. Orisatola apẹkẹpẹkẹ fúnra ẹ̀ òjò ń pa páànù. ọ̀run rè bàbá. kí ni mo wí apẹkẹpẹkẹ òjò ń pa páànù. ìbà rẹ o ọ̀run rè o. ojúbà kan ò ní kú sórí ìbà. atọ́kùn ìgbà ọkàn dàbí idán ni àbá ṣètò yìí. bí wọ́n ti ń ṣe é. ìyá bá kọ́kọ́ dìde bí ẹ̀ ń pé bígbà tí ọ̀gá ń gbé ọwọ́ kọ̀ọ̀kan báyìí. hábà. ọba ní ìyá bá òun mọ̀ fẹsẹ̀ lélẹ̀ ń tòótọ́ mọ láṣẹ ọlọ́run ni tí ń bẹnu ewé tí ń bẹnu egbò ara àṣírí agbára tó wà nù ran Yorùbá nu. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wá àṣírí agbára débi tí ó yẹ kí wọ́n wá dé kó tó di pé àwọn náà ń pera wọn lólóògùn àwọn èyí wá lọ́pọ̀lọpọ̀ ń kó sí lọ́wọ́ tí ọ̀pọ̀lọpọ̀ fi wá kí ẹ̀ ti gbàgbọ́ wípé kò ságbára ńlẹ̀ Yorùbá mọ́. agbára ń bẹ ńlẹ̀ Yorùbá o. ewé kan ń bẹ tí a máa ń lò bóyá èèyàn rọrùn sùn dáadáa ni àbí ìbá yàn yẹn lẹ́nu atọ́kùn torí pé bí bàbá pọ̀ jù yẹn lè má rọrùn sùn. bẹ́ẹ̀ ni kò sí rọ́ǹbẹ̀. ewé yìí máa ń lẹ́gùn wẹ́rẹ́wẹ́rẹ́ lára à ń pè léwé má fọwọ́ kàn mí lọ́mọ. tẹ́ ẹ bá ṣe ewé yìí ẹ kàn ra mu gáàsì kan lálẹ́ ẹ má lò láàárọ̀ o torí máa mú yàn sùn. kí ni mo wí. kọ́ mọ́ lò láàárọ̀. torí kó máa mú yàn sùn. alẹ́ ni kí wọ́n lò ó. pẹ̀lú àṣẹ Ọlọ́run tẹ́ ẹ bá ẹ ṣe láàrin 30 minutes. ewé kí lẹ pè é bàbá fún mi. ewé má fọwọ́ kàn mí lọ́mọ. ewé má fọwọ́ kàn mí lọ́mọ. ibà ń ṣèyàn ni kò wá rọrùn sùn ni kò tó bá ti lò pẹ̀lú àṣẹ Ọlọ́run lálẹ́ yóò sùn. tó bá dẹ̀ jí láàárọ̀ ọjọ́ kejì kọ́ lọ wo ìtọ̀ tí ó tọ̀ dànù á rí wípé gbogbo tí ń dààmú òun nú àgọ́ ara lòun tọ̀ dànù. nǹkan bẹ o ìmọ̀ ń bẹ ńlẹ̀ Yorùbá. ìmọ̀ nìkan kọ́ ní bẹ ńlẹ̀ Yorùbá agbára tí ń bẹ nú ewé tí ń bẹ nú egbò ìran Yorùbá lọ́lọ́run fi rán. kàṣà. kò síran míì wọ́n ń tọ̀ wá lẹ́yìn ni. ara àwọn àṣàṣàmọ̀dì ni wọ́n fẹ́ bà agbára Yorùbá jẹ́. tí ọ̀pọ̀lọpọ̀ fi ń wá discouragement. lórí kíni lórí agbára Yorùbá ọ̀pọ̀lọpọ̀ fẹ́ ní ìrètí inú agbára wa mọ́. ó mọ̀ ga o bó la ti wá ṣe é orin ìwo la fẹ́ kọ sí pẹ̀lú bàbá Fágbénró. nítorí ẹ̀ náà la fi jáde níléeṣẹ́ nígbà tí fi wò ó wípé àṣà Yorùbá ò ní tójú òun bàjẹ́ níléeṣẹ́ nígbà tí fi wò ó pé ó yẹ káwọn kàn ṣe Fágbénró ọmọ Orisatola àpèsèṣègùn àgbáyé ọmọ bíbí ìlú Mọdákẹ́kẹ́ akọ̀ráyè ọmọ apẹkẹpẹkẹ òjò ń pa páànù. ìdínú pé agbára Yorùbá ò gbọdọ̀ wọ mi agbára Yorùbá ò gbọdọ̀ wọ kùkùn. kò gbọdọ̀ wọ ọkùn. ṣé tòótọ́ la ìwé wà lágbára wà nù ewé àtegbò agbára sì ń bẹ. ó dá agbára ń bẹ ńlẹ̀ Yorùbá agbára ń bẹ ńlẹ̀ Yorùbá àwọn tó wá ṣe wípé wọ́n gba ẹ̀sìn kan tàbí kejì ṣé àwọn náà lè máa lo agbára Yorùbá. à ń bọ̀ wá bẹ̀ ń tọ́pìkì kan nìyóò fúnra ẹ̀. kí n má wulẹ̀ kánjú. má ẹ̀ kánjú. ọ̀nà kí ló dé ṣé ewé yàtọ̀ ni. ewé táwọn bàbá wa ń lò láti bíi 300-400 years ó pe ewé ọ̀pápọ̀ kọ̀kọ̀ padà the looks of the leaf kò yí padà why tí ó wà fún ọ sọ pé ògùn òṣìṣẹ́ mọ́ why ṣé ewé lùsí tẹ́sì ni. rárá o. rárá o bó ti wà lánàá náà ló wà lónìí. àwọn ewé yí padà ni. kò yí padà o. ṣé orúkọ ewé yí padà ni. kí wá ló dé tó dàbí ẹni pé ewé ò sí mọ́
agbára ewé ò sí mọ́lẹ̀ Yorùbá kí ló dàbẹ́ ni pé agbára ewé àtegbò fọhùn mọ́. ohun tó ń kọ mí lóminú gan ibẹ̀ lẹ́fẹ̀ẹ́nu bá hùn. ọ̀pọ̀lọpọ̀ wa wádìí ìjìnlẹ̀ mọ́ ni àwọn bàbá yẹn àsúntọ̀ wọ́n mọ́ àlọ́ kẹ́kọ̀ọ́ mọ̀ lọ́dọ̀ àwọn tí Ọlọ́run fi kíní yìí rán. ó dáa Fágbénró fún àpẹẹrẹ kí ló dé tó ṣe wípé bí ẹ̀yin bá lọ́nú igbó tẹ́ ẹ já ewé tẹ́ ẹ lò yóò ṣiṣẹ́ bá lòmíì bá débè ewé tẹ́ ẹ já ń lò náà já èyí ti ṣe tí ò ní dáhùn lóhùn ṣé nǹkan kan tó ń bẹ́ẹ̀ ni. mẹ́wàá ń bẹ́ẹ̀ ó ní báwọn bàbá wa ṣe ń já ewé ń jọ̀wọ́n àná. ó tún lẹ́kọ̀ọ́. ó lásìkò táwa máa ń jáwé ewé mi. kí ni mo wí. ó tún ní àkókò tí wọ́n máa ń jáwé kọ̀ọ̀kan. ó tún lásìkò ewé mi ń bẹ àádìjú já ni. ọ̀dà nísì mo ti réwé tí mo fẹ́ já tí n bá sọ fún ọ ọ̀dà nísì mo ti réwé mo sì fẹ́ já ìyìn tí fẹ́ kọ́ ọmọ nǹkan débẹ̀ ní sì díjú ní sì já ní sì yájú padà sọ ọmọ bí mo ṣe já. rárá o. bí wọ́n bá wá wò pé bàbá já ewé yìí wọ́n sì gun mọ́sẹ̀ ẹni yẹn sì ń dúpẹ́ tí a fi àṣírí rẹ̀ hàn tá a fàṣẹ rẹ̀ lé e lọ́wọ́ yóò mọ kẹsì ọ̀tún pọ̀ sòsì náà ní bí bàbá ṣe é ṣe ní ìdínú tọmọ ọ̀pọ̀lọpọ̀ ológun àná ọmọ ọ̀pọ̀lọpọ̀ alágbára àná tí wọn ò dúró ti bàbá wọn tí yàfi ń jẹ wọn lónìí. Why are they suffering now? wọn ò jòkó láti gba ẹ̀kọ́ lákùnrẹ́rẹ́ láti mọ iyì tí ń bẹ́nu ìdílé wọn. abájọ. àwọn ewé kan bẹ tá a fẹ̀yìn já ẹ̀yìn ni a ti wo ibi tó wà a ti fojú sùn àwọn ará gbé àwọn akọ̀yìn sí àwọn afẹ́yìn já àwọn ewé kan bẹ tá a já báwọn àwọn ewé kan bẹ tó ní gbólóhùn tá a pè ká tó já àwọn ewé kan bẹ a gbọ́dọ̀ ṣe sàrà sí di ewé nǹkan tó já ni ìbẹ̀yìn alágbára lẹ Yorùbá o tó fún ẹjọ́ máa ju mi ṣe o àṣẹ o ìbẹ̀yìn tọ́lọ̀ ń kólé ayé lé lọ́wọ́ lẹ Yorùbá tó fún yín o ẹ má jẹ́ àṣìṣe o pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ ní fàìsàn ló gbà. àmì Olódùmarè. gbogbo etí tó ń wò wá fẹ́tò tòní orí yín ò ní gbàbọ̀dé. àmì ojú yín ò mọ̀ ní ẹlẹ́dẹ̀ yín. ẹ di ẹlẹ́dàá yín mú pé ẹlẹ́dàá mi ò mọ̀ ní gbàbọ̀dé. tó mo fọwọ́ ra lájà lámọ́ mo kórìí mi ṣe orí mi ò gbọ́dọ̀ gbàbọ̀dé. fọwọ́ di ẹlẹ́dàá rẹ mú pé ò ní ṣìrìn lọ́dún yìí. n ò mọ̀ ní ṣìrìn lọ́dún yìí o. sọ fún ẹlẹ́dàá rẹ pé ikú rèwerèwe ò ní kọ́ lọ́dún yìí. ikú rèwerèwe ò mọ̀ nípa mi kò nípa ọmọ kò nípa ya mi lọ́dún yìí. gbogbo ẹni tó bá ro kúrò ọ kíkú ọ pa. gbogbo ẹni ó bá ro kúrò mi tó ó dorí ara rẹ̀. gbogbo ẹni tó bá ro àìsàn sí mi káìsàn padà sórí onítọ̀hún. gbogbo ẹni ó bá ro àìsàn sí mi káìsàn ó padà sórí rẹ̀. nítorí pé ọwọ́ tó gẹ̀dẹ̀ bá gbé ara rẹ̀ ní fi ń nà. gbogbo ọwọ́ kọ́wọ́ tó ta rẹ̀ bá gbé lónìí orí ara rẹ̀ ni ó mọ balẹ̀. ó dàṣẹ. atọ́kùn agbára ń bẹnu ewé àtegbò. agbára ń bẹ ń bẹ. ìwọ tọ́nà bá fún ọ lórí ọ̀fẹ́ láti wá sí àgbàlá Ifágbénró ọmọ Orisatola wàá rí wípé nítòótọ́ Ọlọ́run ń lò mí wàá rí wípé nítòótọ́ akọni tàkókò yìí ni mí má sùn báyà ìsàn kan ní ti ń bá ọ yí fọjọ́ pípẹ́ ni má rò pé ṣé kìí ṣe pé ń tọ́ bá kù ni kìí sòpin. ibi tí múnimúni wà ní gbanigbani wà. pẹ̀lú àṣẹ Ọlọ́run kìí sòpin. àìsàn tí ò lójútùú Ọlọ́run ọba mi ò tí ì dá o. má sì rò pé àbí nígbà tá a tiẹ̀ wá gbìyànjú òsì náà ní bá wa múlẹ̀ àṣẹ Ọlọ́run bẹ̀ àṣírí ewé ń bẹ egbò ń bẹ tá a fi ń mú yàn kú ònú òsì. tá a fi ń gbọ́n òsì dànù. kí ni mo wí. àṣírí ń bẹ agbára ń bẹ nú ewé àtegbò tá a fi ń mú yàn kú ònú òsì. tí wọ́n ń gbọ́n òsì àtìṣẹ́ dànù. tí ó mú kéèyàn tún wá dàbí ọmọ tuntun. agbára gbọ̀n òsì nù. gbogbo ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé wa lórí ètò yìí àǹfààní ń bẹ tẹ́ ẹ mọ bá pàdé ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ń bá wa pàdé níkànnì yìí ẹ̀yin sáà mọ̀ yí kúrò lórí ìkànnì yìí ní gbogbo ìgbà ẹ gbé sórí ìkànnì nígbà tí tẹlifíṣàn ẹ mọ̀ wípé tẹlifíṣàn tó ju tẹlifíṣàn lọ. bẹ́ẹ̀ni nígbà tí náà lẹ́lẹ́ dúró tì èdè abájọ ni wípé gbogbo àwọn oore àtọ̀ọ̀tọ̀ àtàǹfààní ó ń bẹ nígbà tí tẹlifíṣàn ẹ rí wípé gbogbo àwọn tó mọ tí wọ́n ń ṣe wọ́n ṣàdédé máa wo nígbà tí gbogbo wa torí wípé ó ní ohun tí wọ́n rí ń bẹ ni ṣé ẹ mọ̀ wípé alágbẹ̀dẹ tó ń lurin lójú kan ṣoṣo ọmọ ní ohun tó fẹ́ gbà lọ́dọ̀ irin. atọ́kùn pẹ̀lú àṣẹ Ọlọ́run ìwọ tó ti rò wípé ṣé àwa ní bímọ láyé ni Ọlọ́run ní í sọmọ. Olódùmarè ní í sọmọ. olóògùn kan ń gbìyànjú lásán ni.
àwọn tí wọ́n máa ń pé ẹ máa bọ̀ nílé ọ̀dọ̀ àwọn kan máa bọ̀ nílé ọ̀dọ̀ àwọn bọ́ àbárọ̀ ọmọ bí máa bọ̀ ọ́ bí máa àwọn ò fún wọn lọ́mọ bó tí wọ́n wá jẹ́. kò sólóògùn kan tí ń sọ ọmọ àwọn ọ̀rọ̀ tí máa ń mú kí èèyàn ó rí ẹlẹ́sìn ìbílẹ̀ tàbí oníṣègùn gẹ́gẹ́ bí ohun ríra ní jáde lẹ́nu àwọn pásítọ̀ àtàwọn àfáà. wọ́n máa ń wò wá bí ẹni ìríra bọ́lọ̀ ń bá lẹ́nìkan wá sọ́dọ̀ wa tọ́lọ̀ wá gbàdúrà rẹ pẹ̀lú ọmọ bíbí wọn ó rò wípé bóyá alọ́mọ kan bì kan dáa fún ni wọ́n lè ní mọ́ lọ lé babaláwo mọ́ lọ gbọ́ mọ́ ṣe babaláwo. ọgbọ́n wo lẹ wá ń dá sí bàbá ọgbọ́n wo lẹ ń ta sí. kí ni ìṣòro tẹ́ni òun ní kí òfin bímọ òun làwa mójútó. kí ni mo wí ẹlòmíì ẹ̀dà ní dà á láàmú tí ò jọrọ mọ bí. bẹ́ẹ̀ bá ti fún un lóògùn ẹ̀dà ó tán. lóògùn ẹ̀dà kí là ń pè lẹ́ oríṣi ẹ̀dà yìí wá tóbi méjì mẹ́ta ẹ̀dà òró ń bẹ ìdùbúlẹ̀ ń bẹ orírìn ń bẹ. ẹlòmíì bẹ ní lọbẹ̀ lónìí. atọ́kùn. torí ọ̀rọ̀ kì í síbẹ̀ ẹ̀dà tẹ́ dákọ̀ ọ̀rọ̀ kì í bẹ̀ ní lọbẹ̀ lónìí. ó ṣe rí nù kò sólóògùn tí í sọmọ. kí ni mo wí. kò sí olóògùn kankan tó lè sọmọ. kò sólóògùn kankan lọ́mọ ńlẹ́ tí ń tà fún yàn. ọwọ́ gbọmọ yányán ọwọ́ Olódùmarè ní. bàbá yọkú òótọ́ nú. kí ni ń fà lásán ẹlòmíì bóyá ìdíwọ́ àwọn àgbàlagbà ní àáfùnlọ́sẹ̀ àwọn àgbàlagbà. yóò lọ rè é wẹ̀ dànù. ẹlòmíì bẹ bóyá àtọ̀ ọkọ rẹ̀ ní òní jẹgbẹ̀ tó àáfùn ní nǹkan tátọ̀ rẹ̀ kí pẹ̀lú àṣẹ Ọlọ́run yóò sì dúpẹ́ fọlọ́run agbára ń bẹnu ewé àtegbò ẹ má jà á rí nǹkan àwọn baba tiwa bí nǹkan ríra ẹdúná bí ọba dáa ní sáwọn ìbò ọmọ wa kọfà lọ́dọ̀ wa ni òsirọ́ ń bẹ o ẹ sáà rí gbogbo ẹ lórí atẹ́gùn. mo délé Ifẹ̀ mo tẹ̀ fojú mi gánni rẹ̀ ni. èbó wa ń kọ́fà wọ́n wá ń kọ́ Yorùbá wọ́n ti legalize kíkọ́ èdè Yorùbá láwọn ilẹ̀ Amẹ́ríkà káàkiri ẹ̀yin ọmọ Yorùbá ẹja ronú ẹja padà wálé. a ní nǹkan tó jẹ tó tí yóò tún ṣẹ́kù. olórin kan máa pé wálé o Yorùbá wálé ilé là ń wá wálé o. Yorùbá language ẹ̀yà Yorùbá àṣà Yorùbá ó tó ń téèyàn ṣe tọ́rìsì sí. kí ni mo wí. ó tó jòkó tì téèyàn ó mọ wá wò téèyàn ó gbé lẹ̀. ẹ rí i pé àwọn òyìnbó tí wọ́n ń ṣe ìrìn àjò afẹ́ lọ́dọ̀ wa. àníjọ́ kan mo wà lórí kéré ẹ̀rọ alágbèéká mi èmi náà ń wo kí ló ń ṣẹlẹ̀ lágbàáyé àfi mo rí táwọn òyìnbó sọdún Ṣàngó. bó ṣe nínú. wọ́n ṣe Ṣàngó nílùú òyìnbó. ẹ pè mí sórí nọ́mbà mi. fónírúurú nǹkan ìdojúkọ tọ́lọ́mbà lẹ́yìn ń dojúkọ àkótọ́ Ọlọ́run lọ pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ̀ ṣèrànà àbáyọ. àmín. 080 30 45 63 83. ìlú Ìlọrin ni mo wà lágbo ọba ṣùgbọ́n mo Mọdákẹ́kẹ́ ni mí o ọ̀pọ̀lọpọ̀ ń wá mi lọ Mọdákẹ́kẹ́ ìlú Ìlọrin mo tẹ̀dó sí o tẹ́ ẹ bá ti dé ilé epo Alhaji Prince Muritala Ibrolak lágbo ọba ẹ̀rì fọ̀gánáísà kan lọ́pọ̀sìtì ilé epo yẹn Alhaji Asani ọmọ ẹ̀dẹ́ ẹ bèrè ilé Ifagbemiro ọmọ Orisatola ọjọ́ Tuesday nìkan ṣoṣo mọ̀ dá yẹn lóhùn ní ìlú Ọ̀fà Kwara ni o kìí ṣe Ọ̀fà Òṣogbo o kìí ṣọ̀fà tẹ̀dó tó ṣogbo o tẹ́ ẹ bá ti dé Ọ̀ṣun tẹ̀ ní ìlú Ọ̀fà níbi ilé epo Bofas yẹn ilé alájà kan bẹ tó kọjú sí ilé epo Bofas yẹn orí òkè ọ́fíìsì àyẹn bẹ̀rẹ̀ ọ́fíìsì mi wà ẹnìkan ṣe rédíò ní ìkìlá bẹ̀rẹ̀ Easy Electronics pẹ̀lú àṣẹ Ọlọ́run aago 7 àárọ̀ sago kọ̀ọ̀sán nífi dáhùn lóhùn nílùú Ọ̀fà ní mọ̀nira. àmín o Olódùmarè. ní kúkú rèwerèwe. àmín. wàhálà ti dààmú òní wọlé Yorùbá o. àṣẹ wà pẹ̀lú àṣẹ Ọlọ́run ilẹ̀ Yorùbá ọmọ lọ síwájú ni o. àṣẹ wà. yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ o. àmín o. títí dìgbà míì tá a tún máa fi pàdé má gbàgbé pé agbára ń bẹ ní ìwé àtegbò. agbára ń bẹ ń bẹ. pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ọmọbọ̀dé Àyàndá ń ló kọ tèmi Fagbemiro ó yá jáde lé ilé là ń lọ àgbẹ̀ kan ò rókòrókò kó gbàgbé ilé.